Yes sir. ẹ lákùn ajá gbọ́n tó gbẹ̀yìn débi mà. ọ̀rọ̀ ìyàwó ọmọ mi ni mo mú wá ṣẹwà oúnjẹ ṣẹwà. so náà ni. òun náà ni oúnjẹ ṣẹwà oúnjẹ sàlẹ̀ ń jẹ́ báràkà. ọkọ̀ tí ń jẹ́nu. ó ṣẹlẹ̀ wípé on the 8/7/2023 ló kó wá sí ilé wọn ọkọ rẹ̀ ti yọ fẹ́ra wọn fún bí oṣù méjì oṣù mẹ́ta ó sàmúdírí mo ní ó dà á lọ sílé wọn a sì lọ bá mọ́mì rẹ̀ nígbà lọ bá mọ́mì rẹ̀ mo ní ọmọ yìí o afẹ́fẹ́ ni o àyàn lálẹ́ o mọ̀mọ́ rẹ̀ ní àádáná nǹkan kan mo ní kò burú mo ní tó bá ti yá ẹ fi níta bá fẹ́ ìwé tábìlì dáná ẹ fi ránṣẹ́ nígbà sáà tó bí oṣù mẹ́ta ó ti jù bẹ́ẹ̀ lọ wọ́n sáà fi ìwé ránṣẹ́ sókè nígbà tó wá yá kò rí oyún ní kódà àwọn ará àdúgbò wa ń bi tí mo kọ́lé sí gan kọ́ pé ṣé mo wo ọmọ yìí ràn ni tí ò ní lóyún fún ọmọ mi mo ní ẹ kọ́ yá wo ọwọ́ rẹ̀ náà o lọ́kọ rẹ̀ bá ní àwọn ò mójútó náà ni ọkọ rẹ̀ bá sáà ó ní ìgbà ọkọ tó ń fẹ́rẹ̀ lẹ́ẹ̀kejì tó fẹ́ ó ló gbé òun pàǹkó ńgbà tí àwọn jọjà nígbà tó ń wà ní ọ̀dọ̀ rẹ̀ làbáṣà kò sáà ròyìn ní abámu lọ ọ̀dọ̀ ẹnìkan tó ń nọ́ọ̀sì tó ń fọnú náà ní Mọ̀dínà lọ́ba mú lọ bẹ̀ wọ́n bá fọnú nù ọkọ rẹ̀ tó mú lọ bí alágbo wọ́n tán bá ṣe àgbo ńgbọ̀ sáyà ọ̀sà lóyún inú ilé wa náà ló wá o ńgbà tó wá yá àwọn aṣọ tí mo fi joyè 1924-25 òní tí mo rà fún aṣọ 5 ni mo rà fún. 1924. 24-25. èyí tó ya 2024-25 wọ́n fi mí joyè ní ibi tí mo kọ́lé sí oyè bíi kámọ́ ọ̀bọ̀n kò bíi kásákápò mo dẹ̀ ń ra aṣọ fún aṣọ oríṣi 5 ni mo rà fún òun náà ló jókòó yìí. so ọ̀sàlẹ̀ tọmọ mi ò bá fóònù lówó iṣẹ́ ó ní òun ò ní lóyún ọmọ mi kọ́ fún ní 80,000. 80,000 ó sì fi ń ta bàtà ní agbọ̀ngbọ̀n lọ́ba gba ṣọ́ọ̀pù sí nígbà tó yá lọ́ba tó ṣe yàn rábaraba kò tí ì lóyún o lọ́ba tán ní ibi tó ń gbà ó rùn ó ṣe gbá ọkọ bá ní kó tó wà mí lọ́ba tó wá ṣọ́ọ̀bù mi nígbà tó wá ṣọ́ọ̀bù yóò tó fún lówó bí ṣe ń fún lówó ní fún yẹ́ ẹ̀ náà wọ́n bá ti fún yà 80 ọmọ ní 80 ó lè fún yà ní 20 sí 30 so ti yé bá wọn wá ṣẹlẹ̀ wípé ó tún wá gba ṣọ́ọ̀bù mi fún ní Ẹlẹ́ta kò dúró ń bẹ̀ náà yóò máa lọ jókòó ti yẹ́ ẹ̀ ní ọmọ mi bá ti gbé jáde láàárọ̀ báyìí ilé ìyá rẹ̀ ní lọ. wọ́n wá ṣẹlẹ̀ pé ńgbà tó sáà lóyún ní òun àtọkọ rẹ̀ wọ́n bá jọ ń bá bọ̀ lọ ọkọ rẹ̀ bá sì mú lọ sí nílé bàbá ọkọ mi ìyá gbẹ̀bí ń bẹ ní ibẹ̀ tó jẹ́ pé gun ara ilé ibẹ̀ wọ́n mọ bí wọ́n sì bá mú lọ ọbẹ̀ ńgbò sì mú lọ ọbẹ̀ yá tẹ̀ ní ẹ̀ lọ ya scan o wọ́n bá lọ ya scan lọ́ọ̀lì 3/10/2020. màmá sẹ́yìn lè gbogbo oyún ọmọ yín fẹ́ lómi. ó gbé fẹ́ lómi náà ni. ó wá lóyún ni ó bá ṣáàjì àjọ wà ní òlé ni o àjọ àmọ́ tó bá ọkọ rẹ̀ bá ti gbé jáde láàárọ̀ yóò gbé lọ sí ọ̀dọ̀ mọ́mí rẹ̀ mú ẹ pé sọ́ọ̀mù méjèèjì tí wọ́n gbà fún kò dúró ń bí ọ̀kan kan. so ńgbà tó wá di lọ́ndì ní January àjọṣe January 2025 nù lé ni o mo fi gbogbo tí ń jẹ sálàjì nǹkan mo fi gbogbo tí ń jẹ láyé mi sẹlẹ́rì ní January 25 yìí ní àárọ̀ ọjọ́ yẹn mo ní ọgbà òṣèwà mo ní èmi ò tún lè jẹ ráìsì láàárọ̀ yìí o mo ní mo ti ra ìlú bọ́bọ́ o mo dẹ̀ ra ẹja ọ̀pọ̀lọ́ yẹn mo rà bọ̀ mo bá ẹjẹ́ àṣegbègì àti ewédú ńlá jẹ́ ní jọ January láàárọ̀ bẹ́yìn bá jẹ ráìsì ẹ jẹ ráìsì o ńgbò sáda bá ó ṣe dọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀ ó ní kó tún gbèǹdé ọ̀dọ̀ mọ̀mọ́ òun pé òun fẹ́ lọ sí ọ̀dọ̀ mọ̀mọ́ òun wọ́n jọ wálé náà alẹ́ ẹjọ́ náà ni o tó ti ẹ̀dílé ọkọ̀ ka Ẹlẹ́ta tọ́lọ́pẹ́ kó tó dé so bó ṣe wá di on the 15 bó ṣe di on the 15 January ní ọba wálé mọ́ èmi tiẹ̀ ti lóko tèmi máa lọ ń tèmi lọ́kọ rẹ̀ bá ní à sẹ́wọ̀ ọmọ wálé mo ní kí ló dé ó lọ sọ wípé wọ́n fẹ́ máa wẹ ọṣẹ kan màmá òun pé wọ́n máa bóun wẹ ọṣẹ kan lóru sí ni ọṣẹ yẹn ni òjò wọn wálé kó èso dìgbà yẹn ní ti sọ pé ẹlẹ́gbẹ́ ni òun o wọ́n ti ní òun ó kú toyún o wọ́n ti níjọ́ tó ń bí ọmọ ẹlẹ́ẹ̀kẹta lòun ó kú toyún o tí mo ti ẹ̀ tó ń sáré kápẹ́ ọlọ́mọ mọ̀ jẹ́ ń dáràn tọ́ráwọ̀ ìpìlẹ̀ mọ̀ pé ó ti bímọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹyọ kan làwárí tí ń fà lọ́wọ́ káàkiri àìbòsí adé tó ní ó ti bímọ kan tẹ́lẹ̀ ńgbọ̀ pọ́dún kan níyàkọ́ ti gba ọmọ èèyàn lẹ́yìn òun ntọ́ wà ń gbé lọ́wọ́ légelége nǹkan ó ní bàbá rẹ̀ náà kò gba eléyìí lọ́wọ́ òun ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ sáàfi ọmọ eléyìí sí so ó wá sáàdì ọ̀dì
èmi wá dé bí ó ṣe pè mí lọ́ndì 15 mo bá dé bí ijọ́ kẹta bí ọ̀ndì 18 mo bá lọ sí ọ̀dọ̀ mọ̀mọ́ rẹ̀ lẹ́yìn àárọ̀ ìjọ ni mọ̀mọ́ ẹ̀ lẹ́ káàárọ̀ wọn ni òun kí ló dé tẹ́ gba ìyàwó mi sọ́dọ̀ tí ẹ̀jẹ̀ kọ́ wá sí ilé wọ́n ní ṣe bẹ́ẹ̀ mi náà mọ kọ̀ǹdíṣàn rẹ̀ pé ó ti sọ pé ẹlẹ́gbẹ́ rẹ̀ wọ́n lọ́wọ́ mọ̀ lọ́wọ́ bá ti fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kẹta mo ṣe kò sọ fún mi pé mò ń bó ń ṣe gbìyànjú ni wọn ò lè mú lọ Ọlọ́run ìjọ ọmọ tèmi sórí ibú. ìyá rẹ̀ wá sọ fún mi báwọn. ìyá rẹ̀ wá sọ fún mi báwọn. so ìyá rẹ̀ ti mọ̀ kó ti lóyún lọ́dọ̀ yín nìyẹn. ìyá ọmọ. mọ́mí ẹ̀dá. àwọn bẹ́ẹ̀ ń bì yìí so mọ̀ ń bọ́ aláàjì. mọ́mí ẹgbọ́ta ìbọn ọmọ yìí ti lóyún. ọdún ẹni ló ti lóyún. Okay. So lọ́ba wá di on the 18. màmá ṣé lóòótọ́ ni ẹ sọ fún wọn pé ọlẹ́gbẹ́ tó bá ti lóyún ẹlẹ́gbẹ́ ẹ bá ń sọ kankan ẹ gbé padà. ó bá wá di on the ó wá di bí on the 25 ṣá. ìyá àgbẹ̀bí dà. January ìyá àgbẹ̀bí ni ló bá tẹ̀lé mo lọ sílé wọn lọ́ndù 24 ń gbò lọ́ndù 25 ló bá mú ọmọ télọ̀ ọmọ Wùmí télọ̀ tí ń bẹ lábẹ́ ilé ìyá rẹ̀ ló bá mú lọ sílé ìyá Gbẹ̀bí ọmọ tèmi ló sì ra ẹrù ọmọ tó gbé lọ sílé ìyá Gbẹ̀bí pé kọ́ ọmọ mú nǹkan kan gbà tó ti fẹ́ẹ̀ tó bímọ káwọn lọ mọ fi nǹkan yòókù tán bá ń rà káwọn mọ fi bẹ̀ ló bá lọ ọ̀dọ̀ ibẹ̀ ìjọ náà ọmọ mi kọ́ ti fún ní owó tó kọ́kọ́ ti lọ ya fọ́tò tó ti lọ ya scam lọ́ndì 3/10/2024 so ńgbà tí ìyá Gbẹ̀bí wá ní kó tún lọ ya fọ́tò ẹlẹ́ẹ̀kejì ló wá mú ọ wá ní kọkọ òun ọmọ tẹ̀lé ńlọ ọkọ ló gbé lọ́njọ́ lọ ya tàkọ́kọ́ ọ wá ní kọ́ ọmọ tẹ̀lé òun lọ pé òun lọ fúnra òun kọ́ mọ́ lọ títí ẹ̀ ńgbà tí ó mú fọ́tò dé lọ́ bá mú. ọmọ ẹ mọ̀ gbà kínní mọ́. lọ́ bá mú Adéṣẹ́ lọ́ bá di pé ó fi Adéṣẹ́wà Ìdòwú sínú ìwé níyà Gbẹ̀bí bá ní Adéṣẹ́wà Ìdòwú ti jẹ́ ta ni ń jẹ́ Dòwú ó ní dádì òun ní ń jẹ́ Dòwú ṣé bàbá rẹ ló fún ọ lóyún ni tó fi lọ fi Ìdòwú bẹ́ẹ̀ lọ́kọ́ bàbí léèrè ọba ní dádì òun ní jẹ́ bóyá Gàníyà tú Ìdòwú bàbá Gàníyù Ìdòwú àbí nǹkan bàbá àwọn jẹ́ nígbà kò burú kò sì kó kúrò nínú ilé àmọ́ bí wọ́n bá ti gbé kúrò nílé láàárọ̀ o ọ̀dàlẹ̀ kí wọ́n tó jọ wọ inú ilé padà so ńgbà tó wá di ọ̀sà wá lọ sí èmi kápẹ́ mi lọ ilé wọn lónìí ńgbà tó di jọ́ kejì èmi bá tiẹ̀ ń pè wípé bá ń gbé fóònù fún mọ́mì rẹ o ọ̀dọ̀ àbúrò dádì rẹ ti ń sọ pé a lọ ńgbà ní afẹ́ rí dádì rẹ afẹ́ dá tí wọ́n láàlẹ́ rí dádì rẹ wọ́n ní dádì rẹ ń bẹ ní ìwòrò òdù tí ń ṣe union bẹ́ẹ̀ pa lè rí kí ló dé tàbí lè rí dádì wọ́n lóbìnrin kan la lè rí mo wá pò ipò rí mo fi gbogbo tí ń jẹ láyé mi ṣẹlẹ̀ mo pò ìjẹ mẹ́fà lọ wọn ò mọ́ mi lọ sí ọ̀dọ̀ obìnrin tí wọ́n láàrin títí tó yún e fẹ́ẹ̀ tó bí so ńgbà wá lọ gbé ẹrù ní ọ̀dọ̀ ìyá Gbẹ̀bí wá pè mí pa ọ̀sẹ̀ wàá mọ̀ wá tẹnu lọ́dọ̀ ọ̀hún mọ̀ ni wọ́n mọ̀ tí mo mọ tẹ́lọ̀ kan lọ wọ́n mọ̀ ti jí ẹrù gbé mu ní oko mú sí wa tó rọ́jò oko ni mọ̀ mọ́ lọ tí mo lọ ra nǹkan oko. wọ́n jẹ́ ẹrù ọmọ tí. tó ọmọ tèmi gbé lọ fún ẹ pé ó ti wá jí ẹrù ọmọ gbé bí àwọn ṣe ń tẹnu fún bẹ́ẹ̀ ni fún àwọn yòókù ló ti ní òun fẹ́ fi nǹkan kan sínú ẹrù àsọfẹ́ jí gbé ni wọ́n ní àtàn àwọn tí wọ́n wà ń bẹ ní ibẹ̀ ní sọ pé ṣe rí ìyàwó ọmọ tí jí ẹrù ọmọ gbé wọ́n ní làwọn bá ní dà wọ́n nígbà táwọn èèpẹ̀ yẹ kẹ́ni wọ́n ló ti mú ọ̀kadà wọ́n ní bẹ́ẹ̀ nìkan lúwo ilé wọn fún àwọn nù pé àwọn ọmọ ilé wọn wọ́n bá tírèsì wọn lọ sí lábọ́ tí ìyá rẹ̀ ń gbé wọ́n bá wọn bẹ̀ wọ́n wá rí ọmọ télọ̀ tí ó mú lẹ́yìn tó gbé ẹrù lé lọ pé kọ́ mọ́ sá lọ àwọn wá dìtẹ́ ní ọmọ télọ̀ pé ó ṣe lè wá jí ẹrù gbénú ilé àwọn ń dà ẹrù tó gbé o 20,000 bẹ́ẹ̀ ẹ̀ san torí wípé ọkọ rẹ̀ ló wá gbé ẹrù ọmọ sọ́dọ̀ òun wọ́n wá ní kí wọ́n wá jí gbé ìwọ ọmọ yìí níjìjì orí ẹ̀ ní ẹ̀rẹ́ lọ́mọ bá ní kí wọ́n mọ̀ bínú yẹ́ ìsá lọ́ọ̀kì ẹ̀ bí ìyá rẹ̀ ṣe dìde nù ìyá rẹ̀ bá lọ fọlọ́pàá mú ìyá Gbẹ̀bí wọ́n kóra wọn lọ sí ìdí aró nígbà tí wọ́n dé ìdí aró tí ìyá Gbẹ̀bí sálẹ̀ ìyá Gbẹ̀bí ní kò sí owó kankan nínú ẹrù àmọ́ torí wípé nígbà tí ọ̀rọ̀ yóò bá dé ibi tó dé yìí wọ́n ọkọ rẹ̀ tọkọ bá wá sọ́dọ̀ òun pé ẹrù ọmọ nǹkan kí ló ń fẹ́ mọ̀ sọ fún un ló jẹ́ kó wọ́n rọ́ọ̀pù wọn wípé wọ́n gbé 20,000 ní wọ́n bá ní kí wọ́n bẹ ọmọ yẹn pé kọ́mọ yẹn ọmọ bínú fine ngbà tẹ́mi wá dé mo wá láti lọ bá mọ̀mọ́ kí ló dé tí ọ̀rọ̀ fi rí báyìí wọ́n lọ gan la fẹ́ tẹ̀lé lọ gbẹ́rù ọ̀gán wọ́n náà lọ wọ́n ní kí ló dé tẹ̀ fẹ́ tẹ̀lé lọ gbẹ́rù wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní nígbà tó sọ pé òun ò bímọ bẹ́ẹ̀ nígbà tí ò bá bímọ bẹ́ẹ̀ ẹ wá já lọ sí ọsítù mi tó bá fẹ́ bímọ sí wọ́n nígbà bá sábìmọ àmọ̀ yanjú kí ló dé mọ̀mọ́
wọ́n ní bọ́sà sì jẹ́ nígbà sábà ẹ sá fi lára balẹ̀ pé ibi mo ń bọ̀ bá bímọ tán ṣe sáàmù kọ̀ǹdíṣàn rẹ̀ pẹ́lẹ́gbẹ́ ni kò burú o kò sí wàhálà o nígbà tó wá di on the 10 oṣù kejì ọdún on the 10 2025 yìí on the 10 ni mo bá lèmi àti aláàjì làbá tán lọ sílé wọn lọ́n the 10 àbá ni ẹ̀ka ẹlẹ́ mọ̀mọ́ wọ́n ní wọ́n láwọn nù wọ́n ní ìyá sẹ́wà ń kọ́ ìyá tóbi wọ́n láwọn mọ̀ tí lè kó lọ́dọ̀ àwọn mo ní kí ló dé kí ló ṣe wọ́n nígbà tí ń bú àwọn pé kí wọ́n mọ́ sọ̀rọ̀ dà bó ń ṣe dà mo ní bó lẹ ṣe dà nítorí pọ́n bímọ ọ̀nà 3 4 níwọ̀n bú àwọn làwọn bá lé jáde wọn àtọmọ rẹ̀ pé ọmọ rẹ̀ lọ lọ́dọ̀ àwọn mo ní ẹ̀bá ti ṣe báwọn ẹni tó wà ní condition ẹ sì pè mí pé àmọ́ lẹ́yìn ìgbà yẹn ńkọ́. ń bọ̀ adẹ́yìn ìgbà yẹn tó wá di ọ̀ǹdì asáwà kú òǹbẹ́ ìjọ náà wọ́n sàsọ wípé ládùúgbò àwọn ọmọ kan sẹ́yìn oṣù 8 ìṣeré kemúnjọ 4 ṣebí báwa bá rí bá a bá róyún nú ẹ̀ ni làlájì wà ní mọ̀mọ́ ẹ sì ń sọ báwọn ẹ wà ń sọ bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ yìí bá jẹ́ pé ìyàwó ọmọ yín obìnrin lọ ọmọ yín ọkùnrin ni irú ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ sí kí ni ẹ wì wọ́n ní kẹ́lẹ́ àwọn àwí wọ́n ní sáwọn àjọ ọmọ bú wọn ni àbí wọ́n jẹ́ kọ́ ọmọ nà wọn wọ́n ní bọ́ọ̀ bá rí àwọn òrí inú ń dẹ́ bá wà wá o torí nǹkan mìíràn kò torí oyún ti ń bẹ ní inú rẹ̀ wọ́n láwọn ò lè wá o wọ́n náà ti lé lọ́dún fine ń bọ̀ sádọ́ǹdì 19 làbá gbọ́ pé ó bímọ alọ́ọ̀bẹ̀ lọ́ǹdì 10 ó bímọ lọ́ǹdì 19 wọn ò pè mí. ok. wọn ò pè mí wọn ò sọ nǹkan kan. ìgbà tẹ́ ẹ gbọ́ pé ó bímọ ńkọ́. ńgbà tá a wá gbọ́ pé ó bímọ èmi bá ń wò tèmi èmi ò sí lé ńgbà tó bímọ lọ́ndì 19 yẹn kémi ó tó dé ó tó bí ijọ́ 4 tó ti bímọ tọmọ mi pé wọ́n mọ̀ níṣẹ́ wa ti bímọ mo ní sọ pé ọ̀ ní kó pé wọn ò gbé kejì ọmọ wọn ní ògbé kejì ọmọ wa kò burú o bẹ́ẹ̀ mi ṣe wálé nù bí mo ṣe á wálé màá rán ẹnìkan pé kọ́ lọ́ọ́ bá ń ṣe investigation wà nílé wọn pé sóòótọ́ ló bímọ òun tẹ̀ bá ní àwòtọ́ ló bímọ àmọ́ wọ́n ti gbé ọmọ lọ ilé ọkùnrin mi mo nílé ọkùnrin mi ìbò wọ́n ní ó ti gbé ọmọ lọ ilé ọkùnrin mi fine bí ó ṣe dijọ́ kejì ọjọ́ on the 25 on the 19 ló bímọ on the 7 on the 26 ni wọ́n sọ ọmọ lóko on the 25 ni mo wá síbí oṣù kejì ọdún ní wọ́n bá pè ní àǹtí kí ló kọ rẹ obìnrin Yínká ní wọ́n bá pè látàgídìgbò ìyàkọ rẹ Dásọ́lá Amsati wọ́n wá fẹjọ́ rẹ̀ sùn pé ọgbọ́mọ àwọn lọ ilé ló lóun ọmọ wa rí o ń da ọkọ rẹ̀ báyìí ó lóun ọmọ wọn rí o ń da ọwọ́ ọmọ wọn rí ní ọ̀la kó gbé ọmọ ìwà bá wọn bí ó lè kó lóun wá ó ní kó sì sáyè kankan bóun ṣe wà yìí náà tẹ̀ bá ní òótọ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ wa o sọ sáwọn kan láṣẹ wípé gbogbo ibi kíkiri tó ọba wà àwọn lè wà gbé ọmọbẹ bó ṣe pa fóònù nu wọ́n sàkọ lẹ́tà fún mi mo mú lẹ́tà lọ ń bá ìyá rẹ̀ mo lọ sílé àkọ́bí ìyá rẹ̀ lọ́nà àsáǹkẹ̀ mo lọ dúrọ́ọ̀pù lẹ́tà lẹ̀ ó tún dé lẹ́ẹ̀kejì wọ́n tún pè wọn ò tún wá mo tún mú lẹ́tà míì lọ wọ́n tún kọ lẹ́tà wọ́n fún ìyá rẹ̀ àbá wọn lé ń jó eléyàn. ẹ̀bùn náà. àbá òun ìyá lábọ́ la lọ lé ìyá àbá òun bẹ̀. so kásámọ́ wàá fàgùn bí àrùn ṣe jẹnu nígbà tí wọ́n wá pé tó ti dẹ̀ karùn-ún tí mo wá síbí ní ẹ tó wálẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n wá mo bá mú scam mo ní scan tó lọ yà ní lọ́dọ̀ ìyá àgbẹ̀bí ọ̀là rí scan yẹn ni o ó ti ẹ̀dín ní olóhùn kó ń jẹsẹ̀ wà ọ̀là rí scan yẹn ni lọ́ba arìnjú láàrí scan yẹn ṣé wọ́n sọ scan nùnú sẹ́bẹ̀ tó fún ọ ní scan tó fi lọ ya fọ́tò ebi ń bẹ láyé ọ̀dà kò bá a bá rí scan yẹn ọmọ tí a ní ọmọ eléyìí ọtí ẹ̀ kọ́kọ́ pè mí ní ọkọ̀ láti mú wà ságídìgbò mo bá ní ẹ̀lú èmi tiẹ̀ lérò pé báyọ̀ sọ pé òun ti bímọ o nǹkan kò ń pè wà nọ́mbà ọ̀lọ́ mo bá ní ẹ̀lú ọkọ̀ mi àpèkẹ́ àpò ìwọ̀ lọ́wọ́ ọlọ́mọ wo lẹ́bi ọlọmọ mo ṣe bá bímọ ni ọlẹ bímọ o ọlẹ tó yẹ pé bí ó ṣe rí fún yín ni bí ó ṣe rí fún yín ni bí ó ṣe rí fún yín ni ló bá bẹ̀rẹ̀ èpè yìí lọ́mọ mi tá a jọ dúró bá gba fóònù lọ rẹ̀ ṣé mọ̀mọ́ òun náà ni ọ̀n bá wí báyìí wọ́ ọmọ yìí sóòsì mọ́ tó ń ṣe báyìí mo ní ẹ fi ilẹ̀ bó ṣe dìdájí ìjọ kejì inú bí mi ìbínú mo bá dé ibi báyìí. mama it's okay ṣé wà ṣé o ti gbọ́ ohun tó ń sọ. mo gbọ́. ó yá jágbó tiẹ̀ ọ̀ka ìra pẹ̀lú sí máìkì yẹn kó sọ̀rọ̀ sókè kọ́mọ nàìjíríà lè gbọ́ ẹ. ọdún 23 ni mo kó lọ́dọ̀ wọn ìgbà tí lúlù pọ̀ ló jẹ́ kí n kó lọ́dọ̀ ọmọ wọn oyún ẹ̀mẹ́ta tí mo ní ibi ibẹ̀ ló bàjẹ́ oyún ẹlẹ́kẹta tí mo ní la gbé lọ sọ́dọ̀ ìyá yìí tí ayé ni pé ká lọ fọnú nù pé nǹkan kan ìgbà tí wọ́n á fọnú nù scan yẹn ló ń bẹ lọ́wọ́ wọn nígbà yẹn ó wá dìgbà tí mo kó lọ́dún 23 yẹn. ìyá àgbẹ̀bí ẹ mọ̀mọ̀ ṣubú ẹ bá jókòó torí bá a ṣe ṣeun ó dẹ́rù bà mí o ẹsẹ̀ ń ròyìn kí ni
lẹ wò báyìí lẹ fi báyìí lẹ sáré gbé báyìí lẹ ibi ni ẹjẹ ìyá Agbẹ̀bí ó jókòó tì mí. mo fẹ́ fàǹfààní nǹkan ọmọ ìtẹ́lẹ̀. ẹ jókòó tì mí ìyá Agbẹ̀bí ẹ jókòó tì mí torí bẹ́ẹ̀ ṣe fi dàn yín báyìí pé kí ló ṣẹlẹ̀ ó dẹ́rù bà mí. tó ọmọ Nàìjíríà ẹ máa bá wa ká lọ o èmi nìkan kọ́ ni mo nílò létè gbogbo wa la ní oyin lẹ́nu o. ìyá Agbẹ̀bí ẹ kì í lo déètì tẹ bá ṣe scan ni. déètì wà mẹ́ta. ṣé déètì lélẹ́yìn. 310. 2024. ọmọ oṣù mélòó lọmọ yìí. ó ṣe pé 41 days ni. ó ṣe pé 41 days. ìyá Agbẹ̀bí ọmọ oṣù mélòó ni oṣù mélòó lóyún ẹ̀ nígbà tẹ́ ṣe scan yìí. ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ̀ṣù mẹ́rin kì í pọ̀ṣù mẹ́rin tán. 310. ó kù bí ọjọ́ méjì tí ó pọ̀ṣù mẹ́rin. lẹ́yìn ìgbà tí 16 weeks. oyún ètò ìgbé lọ́dọ̀ wọn bàjẹ́ ló ẹ̀sẹ̀ lóyún mi. mo wá kó lọ́dọ̀ wọn mo ti kó lọ́dọ̀ wọn. ó wá lọ lóyún mi. mo wá lọ lóyún mi. oṣù mélòó ló bímọ yìí. oṣù mẹ́sàn-án àtọ̀ 23 mo ti kó lọ́dọ̀ wọn. 23. bẹ́ẹ̀ 23 kíni. 20 bíi 23 which month. December. bẹ́ẹ̀ ìgbà yẹn lọ wá lọ lóyún tọ December 20 kíni. 2019 sàn. 2019. 2023. ǹdọ̀ kúrò lọ́dọ̀ àwọn eré. bẹ́ẹ̀ ni. èyí 2024 lọ́wọ́ àánú tọwọ́ mi oyún tó lọ́bàjẹ́. 2023 mi ti kó lọ́dọ̀ wọn. no you don't get it and kíní tó ṣe yìí oyún ètò lọ́bàjẹ́ yìí 2024 olóòmọ ṣe mọ bí tí mo ti rí scan yẹn mi mọ bí tí wọn ti rí. ọmọ bí ta ló ń jẹ́ Hamzat Adéṣẹwà. èmi ni mo jẹ́ Adéṣẹwà. ìwọ́jú scan ni. ìjọ tá a lọ ya scan tóyún bàjẹ́ mo láti lọ fún wọn ní scan. tó o bá rí scan tó fún wọn sọ dà mọ́. mo dà mọ́. àwọn míì tún ń lọ lọ́wọ́ mi. photocopy ti ẹ̀ ni. photocopy ọyẹ mọ original. photocopy ni mú original copy mo ṣe photocopy rẹ. níbo ló ti ṣe scan yẹn. kí ni la ṣe kí ni à ń kó kọ bíbà. Ọlọ́run ṣògo. kí lórúkọ diagnostic center yẹn. ìjọ yẹn àwọn ló fún wa ní ìwé pé ká lọ Ọlọ́run ṣògo. thank you. ìyá Agbẹ̀bí ọmọ Nàìjíríà yìí dà. ìyá Agbẹ̀bí kó àwọn scan kan wá bí Mọ̀lété diagnostic center ó ní ìyá Agbẹ̀bí máa ń lò gbogbo àwọn scan tó ti ṣe Mọ̀lété ló wà ń bẹ̀ yìí èyí tí obìnrin ní àríyé Mọ̀lété náà ló wà ń bẹ̀ yìí so a rí uniformity nínú àwọn scan tó ti wà ń bí a dẹ̀ rí orúkọ tó wà ń bẹ̀ ó sọ Hamzat Adéṣẹwà ó dẹ̀ sọ pé ọjọ́ kẹta ẹ̀dà kan oṣù kẹwàá ọdún 2024 ìwọ́n sì ló kúrò lọ́dọ̀ wọn lọ́dún 2023 bẹ́ẹ̀ni. báwo ló ṣe jẹ́ ṣàlàyé. ìgbà tèmi àti ẹ̀mọ́ ń jẹ́ àtijọ́ yẹn pọ̀ jù tí ò rọgbọ mọ́ mo fi kú òǹbẹ mo wá wò pé kìfẹ́ kan fẹ́ lómi pé èmi àti òjò fẹ́ra wa mọ́. Adéṣẹwà kí ló ṣẹlẹ̀ gangan. lúlù yẹn pọ̀ gan. olóòpó mẹ́ta lè ní mọ́mí ẹ̀ ń gbé. no lábọ̀. lábọ̀ ni níbo lẹ̀ ń gbé níbo ni wọ́n ń gbé báyìí. Fatusi. níbo lẹ̀ ń gbé mà. èmi ń gbé Olúǹde. Olúǹde mo kọ́ lé sí kọ̀sẹ́ntì ọ̀mọ̀ ilé wa àti ilé ọkọ mi ló di ń jóná bẹ́ẹ̀ bá ju nọ́mbà ta ní ìsìn gbogbo àwọn èèyàn hàn ni. mama ìgbà wo ló kúrò lọ́dọ̀ yìí. ó kúrò lé wa ní ọdún 15 January. 2024. 25 yìí 25 tá a wà yìí ló kúrò lé wa pátápátá tí ò wà lé mọ́ 25 15 ọdún 15 ọ̀rọ̀ wọn ń bẹ ní police station gbọ́ lọ jí ẹrù ọmọ gbé. ẹrù ọmọ tó gbé lọ́dọ̀ wọn. oyún ẹlẹ́ẹ̀kẹta tó bàjẹ́ yẹn àtìgbà yẹn mo ti rẹ ẹrù sọ́dọ̀ wọn
tí àwọn gan mọ̀ pé mi àti ẹ̀ mọ́ ń jà gan pé mo wá sọ fún ẹ pé sẹ́yìn pé mò ń fowó ra ẹrù ọmọ ò pé ìgbà tí mo ti pé oyún yẹn sì ti bàjẹ́ mi ò jẹ́ kí èmi sọ nǹkan kan mọ́ ìgbà tí mo wá lóyún ó ní oṣù mélòó lóyún tó bàjẹ́. bí oṣù 4. ìgbà tó yẹ oṣù 4 bàjẹ́ hospital wo lè wá lọ. hospital ọ̀dọ̀ wọn náà la dúró sí. èmi ló wá tóyún. báwo lóyún oṣù 4 ṣe oyún oṣù 4 tó bàjẹ́ yẹn báwo ló ṣe wálẹ̀. ojú ẹ̀yìn orí ń fọ́ mi ni mo wá lo oògùn orí fífọ́ ìwà mọ̀ pé ara mi ò bá kíní bó mo ṣe rẹ́jẹ̀ jọ yẹn ló wá bọ́lẹ̀. ẹ̀jẹ̀ nìkan náà ni. mo sì rí nǹkan tó dì tó bọ́lẹ̀ ń bíbẹ̀. oyún oṣù 4. bẹ́ẹ̀ ni sà. adéṣẹwà. sà. mọ́mí ẹ̀ ṣé bó ṣe rí nu. mọ́mí adéṣẹwà tóyún oṣù 4 bá bàjẹ́ lára bíámọ́ ṣé ẹ̀jẹ̀ ni ó rí. ẹ̀jẹ̀ ló mọ yín rí. ní òun ló dì mo sọ pé ó dì. ẹ̀jẹ̀ yẹn dì àbí. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ yẹn dì. ṣé gbọ́ ẹ̀jẹ̀ lórí tó dì. ẹ mọ̀kùlẹ̀ ìpawọ́ ẹ̀dá mi mọ̀. adéṣẹwà. ṣé ìgbà tó wà nílé máa yìí ni ló tún fẹ́ máa yìí. no mo ti kó òun bẹ. ṣé ẹ ti rí scan yìí sà. bó ló ṣe jẹ́. ṣe rí kan tó ṣẹlẹ̀ di pé gbàdé máa tiẹ̀ pàdé kò sí nílé ọkọ gbogbo ibi tó máa ń lọ tó mi mọ̀ pé ó máa jẹ sí ọ̀dọ́ mọ́ mi ẹ̀yìn ó dẹ̀ máa wọ́dọ̀ mi dáadáa gbogbo táìmù ẹ̀rọ àgbẹ̀ mi máa tún gbé lọ́lé asán ọ̀dọ̀ mi máa gbé lọ́lé. ọdún wo nìyẹn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí ọdún 2 sísìn ló ti ń wá sọ́dọ̀ mi gbogbo last year throughout last year ọ̀dọ̀ mi ló wà throughout last year ọ̀dọ̀ mi ló wà tí mo máa ń lọ̀dọ̀ wọn tí mo máa ń dá padà sí ọ̀dọ̀ mi lórí kó dé sọ́dọ̀ mi permanent gbogbo tó yẹ fi dé sọ́dọ̀ mi permanent bíi last year April. ọdún wo ló dé sọ́dọ̀ ẹ̀ permanent. last year April ọ̀dọ̀ mi ló wà permanent ṣé pé lẹ́yìn pé ó bá fẹ́ lọ sọ́dọ̀ mọ́ mi ẹ̀ mo máa ń fún láyè gbogbo yàgbà lọ tó dẹ̀ bá àwọn ìṣàlẹ̀ bá ti di alẹ́ yóò tún padà sọ́dọ̀ mi yóò tún wá sùn tàjọ́ ń sùn. ẹ̀ gbogbo tó wá ṣẹlẹ̀ yìí ó jẹ́ kàyéfì fẹ́ mi torí ọmọ tó bí gan operation ló fi bí ọmọ ẹ̀ operation ló fi bí ọmọ ẹ̀ tàgbò ní torí ọ̀dọ̀ yàgbẹ́ bí gbogbo táìmù tó lọ gbé ẹrù ní ọ̀dọ̀ wọn táìmù yẹn èmi kàn máa ń fún lówó pé kè àwọn ẹrù ọmọ lísìtì tó gbà àwọn ẹrù ọmọ máa rà ó dẹ̀ ń rà èyí tó jẹ́ tilé ó ń kó sí ilé ọ̀dọ̀ mi ló ń wà èyí tó jẹ́ ti hospital ó ń kó sórí ọ̀dọ̀ yá àgbẹ̀bí. torí wọ́n ló mú lọ ọ̀dọ̀ yá àgbẹ̀bí yẹn. èmi kọ́ mo mú lọ bẹ̀ ibi tí èmi mú lọ ọ̀nà méjì ni òun ń lọ sí ọ̀dọ̀ tiwọn ó ní ibì kan tí èmi mú lọ ní àdúgbò tiwa ní fatusi. ṣùgbọ́n ẹrù ọmọ ọ̀dọ̀ wọn ní kò sí. ẹrù tó jẹ́ ti hospital ló wà lọ́dọ̀ tiwọn. kò sọ fóun ṣe dọ́dọ̀ wọn. kò sọ tí ó ṣe dé ọ̀dọ̀ wọn fún mi. so lẹ́yìn ìgbà yẹn mo ṣáà rí i pé ibi tí ó lọ yìí ó jìnnà sí ibi tí àwa wà fẹ̀kan dúró bíbá yìí ẹrù ọmọ tó wà ń bẹ̀ yẹn kó wá sí ti bíbá yìí torí tó ọmọ bá mú at any time a lè mọ bí tá a máa sáré sí pé bẹ́ẹ̀ yẹn ti jìnnà jù lẹ́tà ló wá sọ fún mi pé ẹrù ọmọ tó ń lọ kú ní kó dìjà ó ṣe kinní kan ó dìgbà kan ó dìjà bí báwo ní kó yàgbẹ́ bí ní àwọn fowó sínú ẹrù ọmọ ṣe báwo lè wá ṣe yanjú ọ ní ọ̀rọ̀ di ọ̀rọ̀ ọlọ́pàá. ṣé ẹ bá ti dé òtítọ́ lọ kẹ́rù ọmọ yẹn. 2023 ni àbí. 24 yìí 24 yìí. ṣé kó tètè ròyìn ní lọ́dọ̀ yín ni torí 2023 lẹ́ ló ti wà lọ́dọ̀ yín. 2023 kọ́ ló ti wà lọ́dọ̀ mi 2024 April ló dé sọ́dọ̀ mi permanent tí ó rí pé kò lọ anywhere mọ́
ló wà lọ́dọ̀ mi permanent 24 yìí. ǹjẹ́ yìí ń ṣe scan. mo ṣe scan. ṣé mo lè rí scan tí. kò sí ní ara mi torí tó pè mí pé kí èmi wá èmi kọ́ wá pé kí wàá mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ mi tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀. tẹ́ bá wo scan yìí kì í ṣe orúkọ yín ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni mo ti rí ní ọ̀sán yìí nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ ní ìta lọ́hùn yẹn láti fi gbogbo ẹ̀wọ̀n mi kò sí orúkọ mi ló wà ń bẹ̀. orúkọ tó wà ń bẹ̀ yẹn orúkọ ọkùnrin ni òní jẹ́ orúkọ sọ́ọ̀nì tó ń jẹ́ yẹn. Adéṣẹwà ó mà ní sórí burúkú. ṣé mo lè sọ̀rọ̀ kí n lè tọ̀ wọ́n lẹ́ẹ̀sì díẹ̀ àbí. ó mà ní sórí burúkú tó mọ̀ fi ń ṣeré ìmọ̀ lágbára dì ó dọ́spítù. mo dọ́spítù. hospital wo ni. ibi tí ó mú mi lọ lápáta àpá. hospital àkàtà àpá. bẹ́ẹ̀ni lọ́dọ̀ ya gbèlè àwọn ló bá mi fọlú. tó o mú lọ́dọ̀ ya gbẹ̀bí mi lákàtà àpá. lẹ́yìn ìgbà tí ó ti ròyìn ní tí mo mú lọ́dọ̀ wọn tó bá fọ́nú. wọ́n mi yẹn gan mo lè kán wá. wọ́n àti ẹ̀rí dọ́ ọlọ́run àrà torí ẹ̀kẹ́ta débẹ̀ wọ́n ń bínú pé kò bímọ sọ́dọ̀ àwọn gan tí mo fi mú lọ tí kò lóyún lọ́dọ̀ àti mo fi mú lọ́dọ̀ mọ́mì yìí níyà gbẹ̀bí àkàtà pa yẹn. àwọn ló bá mi kónú o. ìgbà tó lóyún. ìgbà tó yún bàjẹ́ náà bá mi kónú. o lóyún kankan tó bàjẹ́ lọ́dọ̀ mi. ẹni kò ṣépè sí. ṣèjà ṣépè sí. o lóyún tó bàjẹ́ lọ́dọ̀ mi. ó bàjẹ́. wọ́n bọ̀ kónú ọlọ́kọ̀ rẹ náà tínú rẹ bàjẹ́. oyún bàjẹ́ ni ẹlẹ́ẹ̀kejì fún. oyún bàjẹ́ ni o òun gan mọ̀ kó jájọ ṣépè sí. ìpè kí ni ta ni ṣépè. mo lè mẹ́ni yẹn wá síbí ìbàdàn tẹ́ bá ní ká lọ mú wọn wá á lọ pè wọn wá. wàláì wọn ò débi. bẹ́ẹ̀ ni sà. wàláì wọn ò débi. bẹ́ẹ̀ ni sà. tí mo mú ọ̀dọ́ mọ́mí àgbẹ̀bí èmi mò ń fún olówó tí n bá fún 10,000 àfún 5,000. wàláì àdèmọ̀lété diagnostic center. àti police station náà. wàláì ń gba scan tiẹ̀ náà ń sì débi ẹ ti ṣe. inú àwọn dùn mí gan kí ẹ mọ̀ pé mi ló pònú èyí tí dán lẹ́bi o ṣùgbọ́n tóyún bá ti pé oṣù mẹ́ta tó bá máa wálẹ̀ èyàn ó ti mọ̀ pé kinní ó ti fọ́ọ̀mù wọ́n á rí èèyàn bẹ́ẹ̀ ni pé ọmọ yìí ọmọ ti ń bọ̀ o ẹ̀jẹ̀ kan ní mọ́ wá mọ́ lẹ́yìn oṣù mẹ́ta oyún oṣù mẹ́rin sì lọ́lọ́ bàjẹ́ lára tiẹ̀ tí wọ́n lọ rẹ́jẹ̀ dídì hospital yẹn á débẹ̀ wọ́n á ní rẹ́kọ̀d ọjọ́ tí oyún bàjẹ́ lára rẹ̀ wọ́n á ní rẹ́kọ̀d ọjọ́ tí wọ́n ṣe test ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń lọ lálẹ́ yìí ẹ̀rọ àmọ́ lọ lé màmá kò jẹ̀bi o kò tí ì parọ́ o wo àwọn náà ò tí ì parọ́ o ọkùnrin náà ò tí ì parọ́ o ṣùgbọ́n àmọ́ mú nǹkan lẹ̀ o ìyá àgbẹ̀bí ẹ fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀. ìyáàfin adémọlá olúwatóyìn ọmọyẹni tí ń gbé lódì ń jó ìyá àgbẹ̀bí odi ń jó ní on the 1 oṣù kẹwàá kẹ́là òun ni mo mọ orúkọ rẹ̀ sí ó sì tún jẹ́ amsat ó mú ìyàwó rẹ̀ wá sọ́dọ̀ mi adéṣẹwà amsat bí wọ́n ṣe mú wọn wá mo fún wọn ní slip pé kí wọ́n lọ ya scan wọ́n sì lọ ya scan wá wọ́n fún mi ní scan yẹn ó jẹ́ ọjọ́ kẹta oṣù kẹwàá nígbà tó di January ìyàwó rẹ̀ wá gbé ẹrù ìyẹn adéṣaléwá adéṣẹwà ó wá gbé ọmọ ṣàléwá ó wá jí ẹrù gbé débi wípé èmi àti ẹjọ́ fà á tíyà rẹ̀ fi ọlọ́pàá mú mi kéèsì yẹn wà lódì ń jó ó wà ní ìdí aró nígbà tó wá di wípé ó bímọ wọ́n wá sọ fún mi wípé ọmọ ti gbọ́ ọmọ fẹ́ lòmíì kọ̀ọ̀kan mi o ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wa ń lọ wọ́n wá ní kí wọ́n á pè mí wá lágídígbò ìdínú tẹ́ fi ń gbọ́ mi o gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà àtẹ̀yìn ará òdì ń jó tí
Ṣàléwá. Adéṣẹwà ní Adéṣẹwà. olóyún tó ń gbé wá náà yìí ti bàjẹ́ náà. Oyún tó gbé wá sọ́dọ̀ mi ò bàjẹ́ o nígbà tọmọ ti tó bí tó ti lé ní oṣù mẹ́jọ tó ti gbẹ́nu lé oṣù mẹ́sàn-án òun ló wáá jí ẹrù gbé lọ́dọ̀ mi ó sì ti ń fà á bọ̀ nígbà tí mo fún ní slip ẹlẹ́ẹ̀kejì pé kó lọ ya fọ́tò tó mú slip yẹn wá fún mi ó wáá fi Ìdòwú Adéṣẹwà sí mo níta ló ń jẹ́ Ìdòwú ó ní bàbá àwọn ní jẹ́ bẹ́ẹ̀ tèmi ò sì mọ̀ pé ó fẹ́ jí ẹrù gbé ni òun àti ọmọ tí wọ́n jọ wá Ìdòwú kí lorúkọ ọmọbìnrin yẹn télọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìyá rẹ̀ nílé bàbá Tégbè ibẹ̀ ni ó ti mú ọmọ yẹn wá débi wípé ìyá rẹ̀ fi ọlọ́pàá mú mi kéèsì yẹn wà ní ìdí aró lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí nìyí tẹ́ fi ń gbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ará òde òjìjọ́. ẹ sì tún gbọ́ wọn jọ mẹ́jọ. ilé tó gbọ́ mi jọ mẹ́jọ ń wò ní kú. lágbára Ọlọ́run ẹ dìde ìyá àgbẹ̀bí ẹ dìde ìyá àgbẹ̀bí. Aláàjì Ma? àwọn aṣọ tí mo rà fún ni oríṣi 5. tẹ́lẹ̀ rà fún. Ń bọ̀ wà nílé ọmọ mi. màmá ọdún mélòó ló lò lọ́dọ̀ yín. Ìdán tani 2023 ló ti wà lọ́dọ̀ mi lọ́ndì 87 ló ti wà nínú ilé wa. 2020 ẹ ló gbọ́ màmá 2023 lọ lọ́dọ̀ yín. 87 on the 87 lọ́dọọdọ̀ wa 2023. ọdún wo lọ lọ́dọ̀ wọn. mi ì mọ ọdún tí mo gbọ́ mo 2023 mo kó ń bẹ̀. ẹ wo Aláàjì. ṣùgbọ́n ọmọ ọdún tó débẹ̀ bẹ́ẹ̀ ni oṣù mélòó ló lò mẹ́. mo sì lò bí oṣù bíi ọdún kan bíi bẹ̀. o lọ ọdún kan bẹ̀ àbí 2021 ló débẹ̀ ni no 2022 ló débẹ̀. kéré 2022 ní ìrántí ṣùgbọ́n 2023 mo kó lọ́dọ̀ wọn. èmi ọmọ líle ẹgbẹ́ wa ẹgbẹ́ bọ̀ síbẹ̀ rẹ èmi ọmọ líle ẹni dé àpàdé tó bá di ọjọ́ mẹ́jọ ni ẹjẹ́ àpàdé àti ẹ bá mi gẹ́ẹ̀tì dna sorry ẹ bá mi gẹ́ẹ̀tì diagnostic tiwọn náà àkíní kan wọn kárọ́dọ̀ wọn police station di aró èèyàn mi ni wọ́n ọ̀rọ̀ police station di aró wàá bá mi mọ tó ṣẹlẹ̀ ọjọ́ tí wọ́n wáyé náà wàá bá mi gba kíní bọ̀ kí lẹ túrò kó jẹ́ bí ẹlẹ́rìí tá a la lè pè tá a la ẹlẹ́rìí rẹ tá a tún lè pè tí ó jẹ́rìí ẹlẹ́rìí tí wọ́n ti ẹ̀ ní kò sí ẹlẹ́rìí tí yín kọ́ tó jẹ́ tó ṣùọ̀ pé 2023 ló ti dọ́dọ̀ yín tẹ̀sí jọ́sùn tẹ́ jọ́ ń jí tọ́ dàmọ̀ pé ìyàwó yín lélẹ́yìí 2023 lẹ ti fẹ́ tó ti wà pẹ̀lú yín tẹ́ni. àwọn ará àdúgbò mi àwọn ará ilé mi. àwọn ará àdúgbò yín àdàdúgbò yín àdẹ̀wò kìíní tẹ́sí yẹn mama àtẹ̀yìn náà ẹ máa.